Ṣẹyin náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Nkechi Blessing àti Mr. Latin ní Canada. Títí di àsìkò yìí ní ìgbésẹ̀ akin tí ìlúmọ̀ọ́ká òṣèré tíátà ilẹ̀ wa tó rẹwà dáadáa ní abilékọ Nkechi Blessing gbé ṣì ń ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu nítorí wọn kò ro kan rẹ̀ sí rárá pé ó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀, kò sì tún ṣe kinní náà lábẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni kò daṣọ bojú ṣe é. Gbangba wálíà níbi tí ọ̀pọ̀ èrò wà ní ìlú onílùú sì tún ní lórílẹ̀‐èdè Canada lọ́hùn-ún láàrin òun àti èèkàn òṣèré tíátà tó jẹ́ alága ẹgbẹ́ wọn ọ̀gbẹ́ni Bọ́lájí Àmúṣàn tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Latin àti àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ yòókù tí wọ́n wà níkàlẹ̀ ni. Kódà ọ̀rọ̀ ọ̀hún kan bàbá Ìjẹ̀ṣà ìyẹn ọ̀gbẹ́ni James Ọlárewájú, gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú onítíátà tó wà lẹ́wọ̀n lásìkò yìí. Ṣé láti nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn ni onígbó ti dágbó sí méjì láàrin ẹgbẹ́ àwọn òṣèré tíátà ilẹ̀ wa, Theatre Arts and Motion Pictures Practitioners of Nigeria TAMPAN. Ọ̀rọ̀ ẹ̀sùn bíbá ọmọdé ṣèṣekúṣe tí wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà lọ́jọ́ 22 oṣù kẹrin ọdún 2021 ló sì dá wàhálà sílẹ̀ tí àwọn òṣèré tíátà bẹ̀rẹ̀ sí sọ̀kò ọ̀rọ̀ àti èébú sí ara wọn, àgàgà láàrin Ìyábọ̀ Òjó àti Yomi Fábíyì. Nkechi Blessing àti òṣèré kan tó tún máa ń kọrin lórí ẹ̀rọ ayélujára Adams Kẹ́hìndé táwọn èèyàn mọ̀ sí Lẹ́gẹ́ Miami. Awuyewuye tó gbóná jọjọ ọ̀hún ló mú kí àwọn àgbà ẹgbẹ́ TAMPAN jókòó. Ọmọọba Jídé Kòsọ́kọ́ ló ṣe alága ìpàdé náà tó sì pàṣẹ fáwọn ọmọ ẹgbẹ́ yòókù pé wọn kò gbọdọ̀ bá Ìyábọ̀ Òjó àti Nkechi Blessing ṣiṣẹ́ mọ́, wọn kò sì gbọdọ̀ tẹ̀lé wọn lọ oko eré títí tí wọn yóò fi feegun òtòlò tó lọ́gbọ́lọ́gbọ́ tó ń jà ròyìn lásìkò ọ̀hún. Àmọ́ bí Nkechi ṣe gbọ́ ohun tí Jídé àtàwọn àgbààgbà ẹgbẹ́ sọ yìí, níṣe ló fi àwọn àti ẹgbẹ́ TAMPAN ṣẹlẹ́yà. Ó lóun wá wọn òun ò rí wọn àti pé tàpọ̀ ara wọn ní ìpinnu tí wọ́n ṣe náà. Látìgbà náà lọ ni tírélà ti gba àárín òun àti ẹgbẹ́ TAMPAN kọjá, tọ́rọ̀ di kóńkó jábélé, kálukú ló ń ṣe tiẹ̀ láàrin wọn. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ bàbá Ìjẹ̀ṣà rẹ́wọ̀n he nílé ẹjọ́ lóṣù keje ọdún 2022. Kóòtù dá a lẹ́bi wọ́n sì la mẹ́wọ̀n ọdún 16 ni adájọ́ Olúwatóyìn Táíwò jù ú sí ní Kirikiri. Kò sì tún sí ẹni tó wí kinní kan mọ́ látìgbà náà, bó tilẹ̀ jẹ́ pé kálukú sì ń ṣe tiẹ̀ lọ́tọ̀ nínú ẹgbẹ́ onítíátà. Èyí ló mú kí ìwà tí Nkechi Blessing hù lọ́sẹ̀ yìí fi yààyàn lẹ́nu, torí kò sẹ́ni tó retí pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yóò wáyé látọ̀dọ̀ rẹ̀. Nínú fọ́nrán fídíò kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára báyìí, Nkechi Blessing bọ́ sórí pèpele níbi ayẹyẹ tí wọ́n ti ń fi oríṣiríṣi àwọ́ọ̀dù dá àwọn òṣèré tíátà ilẹ̀ wa lọ́lá ní Canada. Ó lóun ní ọ̀rọ̀ pàtàkì láti sọ o, ló bá gba ẹ̀rọ amóhùnbúgbẹ̀mù ìyẹn máikrófóònù, àmọ́ bó ṣe fẹ́ sọ̀rọ̀ níṣe ló kúnlẹ̀ wọ̀ sórí pèpele. Ó ní ìdáríjì lòun fẹ́ tọrọ lọ́wọ́ olórí ẹgbẹ́ àwọn Mr. Latin àti lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ yòókù. Kíá ni Mr. Latin ti sáré lọ bá Nkechi lórí pèpele náà. Òun àti Ọdúnladé Adékọ́lá táwọn èèyàn tún ń pè ní Sàámú Alájọ sì gbìyànjú láti fà á dìde. Wọ́n ní kó sọ̀rọ̀ rẹ̀ lórí ìdúró kó má wulẹ̀ kúnlẹ̀, àmọ́ Nkechi takú, kò gbà. Olórí ìkúnlẹ̀ lòun ti fẹ́ sọ̀rọ̀, kí wọ́n ṣàjẹ́ kóun wà ní ìkúnlẹ̀ bẹ́ẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀, àti pé a kì í dọ̀bálẹ̀ ká níná lójú. Làwọn méjèèjì bá dúró sí ẹ̀gbẹ́ rẹ̀. Níṣe ni Nkechi Blessing bú sẹ́kún bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. Ó ní ẹ má bínú fún gbogbo ohun tí mo ṣe, mo tọrọ àforíjì láti ọkàn mi wá, ẹ foríjì mí. Àárò iṣẹ́ tíátà ti sọ mí, mo mọ̀ ọ́ lára bí mi ò ṣe lọ sóko eré. Gbogbo yín lẹ jẹ́ kí n di ẹni tí mo dì lónìí. Bí mo ṣe di ẹni àpọ́nlé tí gbogbo ayé ń gbé mi gẹ̀gẹ̀ kò ṣẹ̀yìn yín. Ẹ foríjì mí, mo túbá. Bẹ́ẹ̀ lomijé ń dà lójú rẹ̀. Bó ṣe sọ̀rọ̀ yìí tán ni àwọn ẹlẹgbẹ́ rẹ̀ pàtẹ́wọ́ fún un, wọ́n fà á dìde, wọ́n sì gbá a mọ́ra. Mr. Latin sì gba máikrófóònù láti kéde pé ẹgbẹ́ ti dáríjì kó jẹ́ káwọn máa kọ́mọ lùbọ́ nìṣó.
Nkechi kò fi ọ̀rọ̀ náà mọ́ síbẹ̀ o. Lọ́jọ́ kejì ó tún gba orí ẹ̀rọ ayélujára lọ lórí ìkànnì Instagram rẹ̀ láti fi hàn pé tinútinú àti tọkàntọkàn ni àforíjì tóun tọrọ náà. Ó sì kọ ọ̀rọ̀ síbẹ̀ pé àbámọ̀ kì í ṣáájú ọ̀rọ̀. Ó ní ká sọ pé òun ti mọ àwọn ohun tí òun wá mọ̀ báyìí tẹ́lẹ̀ ni òun ìbá má ti ṣe bóun ṣe nígbà yẹn. Ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìtọ́sọ́nà àti ìdarí rẹ̀ láyé òun. Ó tún tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ TAMPAN. Ó lóun bẹ̀ wọ́n, òun sì gbàgbọ́ pé wọn yóò rò ó lọ́kàn wọn láti dáríjì òun. Ó dájú pé inú ọ̀pọ̀ àwọn onítìátà ẹlẹgbẹ́ rẹ̀ àtàwọn olólùfẹ́ rẹ̀ dùn gidigidi sí ìgbésẹ̀ tí Nkechi gbé yìí. Èyí farahàn nínú bí wọ́n ṣe rọ̀jò ọ̀rọ̀ oríyìn, ìfẹ́ àti ìgbóṣùbà fúnni sí òṣèrébìnrin apọ́nbéporẹ́ tó lómi lára dáadáa yìí. Lẹ́yẹ òsọkà ní àwọn ìràwọ̀ òṣèré tíátà bíi Ìyábọ̀ Òjó, Adébímpé Akíntúndé, ìyàwó Lateef Adédìméjì tí wọ́n tún ń pè ní Mobímpé, Yéwándé Adékọ̀yà Abíọ́dún, Kẹ́mi Kórèdé, Jamiu Azeez àti Oge Okoye ti fi àmì ìfẹ́ ránṣẹ́ sí Nkechi lábẹ́ ọ̀rọ̀ tó sọ ọ̀hún. Àgbà ọ̀jẹ̀ onítìátà ni ọmọọba Jídé Kòsọ́kọ́ tó fẹ́ràn láti máa dáṣà ọ̀nfìdómà nínú fíìmù rẹ̀ náà ti fèsì lórí ọ̀rọ̀ yìí. Ó ní Nkechi ní tòdodo àti dáríjì ẹ́, kódà a ti ṣe bẹ́ẹ̀ kí ààrẹ ẹgbẹ́ wa tó sọ̀rọ̀ jáde. A ò gbé ìgbésẹ̀ láti yọ ẹlẹ́gbẹ́ wa o, mo mọ ìyẹn dáadáa, ọmọ mi ló jẹ́. Ọlọ́run Olódùmarè á sì máa ṣọ́ ẹ, á máa tọ́ ẹ sọ́nà, àmín. Délé Odùlé ní tiẹ̀ sọ pé ohun tí Nkechi Blessing ṣe yìí túbọ̀ mú orí òun wú, ó sì wá jẹ́ kóun fẹ́ràn ẹ̀. Ó ní lóòótọ́ òun kì í sábà sọ̀rọ̀ tàbí kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára, àmọ́ nítorí bí inú òun ṣe dùn sí ìwà tí Nkechi hù yìí lòun fi fèsì, torí ìwà àgbà ló hù. Ọ̀rọ̀ ṣókí, ọ̀rọ̀ àdúrà àti oríyìn làwọn míì kọ. Tóyọ̀sí Adésànyà ní Ọlọ́run á túbọ̀ máa darí akitiyan ẹ o. Yínká Quadri tí wọ́n ń pè ní Másọmọ́ sọ pé ó ṣe dáadáa o. Georgina Ibe ní Ọlọ́run á bùkún ẹ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.